fúnra ààrẹ fúnra presidency ni ló dìídì pé ikú bàbá yèyé kábíyèsí aláàfin ìpẹ̀kun ọba náà polúwo náà tàlákè tilẹ̀ gbá pẹ̀lú àwọn ọba míì tí wọ́n wà ń bẹ̀ lọ́pẹ̀ wọn fúnra ara wọn pé kí wọ́n wá fi ìjókòó yẹ òun sí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá bàbá sì lọ tì lẹ́yìn gẹ́gẹ́ bí bàbá gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tó jẹ́ pé òun ni bàbá rẹ̀ òun ni bàbá gómìnà ẹ̀kùlẹ̀kù ẹgbàlẹ́gbà Aláàfin ni bàbá gbogbo yín. ìgbà tẹ́ di aṣọ rọ̀kì lánàá bàbá wa Aláàfin Ọ̀yọ́ àti pátínà wọn Olúwo kí ló dé tẹ́ ẹ lọ fagídí jòkó sáyé Ọọ̀ni kí ẹ lọ jòkó síbi àgàtà gbélé fún bàbá kábíyèsí ọ̀tòrìṣà lẹ́gbẹ̀ẹ́ pírẹsidẹ́ǹtì tó bẹ́ẹ̀ kálukú mọ ipò wọn ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ̀ kan ń bọ́ sórí afẹ́fẹ́ tẹ̀ ń pariwo kìíní kan àánú yín ní í ṣe tó ẹ̀yin gẹ́gẹ́ lẹ̀ ń kó bá Aláàfin Ọ̀yọ́. ẹ̀yin búùtù ọkọ̀ kọ́kọ́dà ìní agbọ́pa rẹ̀ ìní wọ́n ti mọ́ kó wá fi òòṣà kó wá fi búra káfọ Bàtálá búra káfọ Oòduà búra káfi Ṣàngó búra káfọ Ògún búra bí èèbá ṣe ẹ̀yin búùtù ìní wọ́n di agbọ́pa náà ti agbọ́pa kọ́kọ́dà Ifẹ̀ mọ́. nígbà tí gómìnà Ṣèyí Mákindé pé Aláàfin Ọ̀yọ́ wá sí Ọ̀yọ́ program tí wọ́n ṣe lọ Ọ̀yọ́ at 50 Aláàfin Ọ̀yọ́ wà bẹ́ẹ̀ gbogbo àwọn programs tí wọ́n ṣe nìbàdàn Aláàfin Ọ̀yọ́ wà bẹ́ẹ̀ mi ò expect pé k'Aláàfin Ọ̀yọ́ kí wọ́n lọ sí Aṣọ Rock lánàá so why nígbà wọn dé ẹnu Aṣọ Rock lẹ́nu géètì tábẹ́ wọlé làwọn security ní kó síbùtù ẹ̀ wọ́n síbùtù báyìí wọ́n lé agbọ́pàá dànù ni. àná tẹ́ bá wá wo sitting position à ń sọ fún yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ it is hierarchy Ọọ̀ni Ifẹ̀ Ọọ̀ni ìrìṣà olórí aládé gbogbo òun olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá káàfàtà olórí ayé ni Ọọ̀ni ìrìṣà gbogbo bí tí wọ́n bá ti ń jọba lágbàáyé tán ti ń dádé tán ń pera wọn lọ́ba ní gbogbo àgbáńlá ayé Ọọ̀ni ìrìṣà lólórí. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí tó bá yẹ pé ìgbà kọ̀ọ̀kan yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwẹ̀gbẹ́ rẹ̀ ń ọ̀rẹ́ ẹ̀ máa gbọ́kàn níbẹ̀ táwọn olè bá máa pè ní notification bell bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A lí àti lí táwọn olè bá máa pè ní option all òun ni kò bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. mo ń wo outing tí àwọn lọ́balọ́ba wa lọ lánàá ní Aṣọ Rock tó wà pẹ̀lú Mr. President mo wá rí àwọn nǹkan kan tó pa mí lẹ́rìn òun ni mo fẹ́ kájọ gbé yẹ̀wò ṣe rí ẹ̀yin Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pátá a kí yín àmọ́ àwa ò ní yé wí òdodo kò ní ká má sọ òun àníyé sọ tá a bá rí ní ìgbà tí wọ́n fi alága ọjà jọba tí à ń sọ ńgbà náà mo sọ nínú fídíò mi gbà náà pé kí Aláàfin Ọ̀yọ́ kí wọ́n bá jọba ṣe torí pé tí wọ́n bá jọba ṣe wọ́n kàn relegate ara wọn ní ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ìfàsẹ́yìn lẹ́fẹ́ kó bára yín wọ́n mú wa bú wọ́n sọ̀rọ̀ èébú lọ́tún èébú lósì èpè níbi Aláàfin sí ń táwa rí ẹ̀yin orí nígbà tí gómìnà Ṣèyí Mákindé pé Aláàfin Ọ̀yọ́ wá sí Ọ̀yọ́ program tí wọ́n ṣe lọ Ọ̀yọ́ at 50 Aláàfin Ọ̀yọ́ wà bẹ́ẹ̀ gbogbo àwọn programs tí wọ́n ṣe nìbàdàn Aláàfin Ọ̀yọ́ wà bẹ́ẹ̀ mi ò expect pé k'Aláàfin Ọ̀yọ́ kí wọ́n lọ sí Aṣọ Rock lánàá so wà exempted ni mo ṣe bí mo fẹ́ bájọba ṣe ni kò yẹ ká lọ sí Aṣọ Rock àmọ́ torí pé bẹ́ẹ̀ jẹ́ high caliber high place wọ́n rò pé àwọn èèyàn ńláńlá ni ó wà ń bẹ̀ àbí àwọn odidi president ló pè wọ́n pé kí wọ́n bá wọn jóúnjẹ sínú so nítorí ẹ̀ l'Aláàfin Ọ̀yọ́ fi lọ
èyí tó wá jẹ́ state wọn gangan wọ́n kọ̀ wọn ò lọ. Lánàá tẹ́ bá wá wo sitting position à ń sọ fún yín bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, it is hierarchy. Ọọ̀ni Ifẹ̀ Ọọ̀ni ìrìṣà lórí aládé gbogbo, òun ló lórí gbogbo ọba ilẹ̀ Yorùbá, káàfàtà olórí ayé ni ó lọ ní ìrìṣà. Gbogbo bí tí wọ́n bá ti ń jọba lágbàáyé tán ti ń dádé tán pera wọn lọ́ba ní gbogbo àgbáńlá ayé, Ọọ̀ni ìrìṣà ló lórí wọn. Ìgbà tẹ́ dé Aso Rock lánàá, bàbá wa Aláàfin Ọ̀yọ́ àti pátínà wọn Olúwo, kí ló dé tẹ́ lọ fagídí jòkó sáyé Ọọ̀ni kẹ́ lọ jòkó síbi àga tán gbélẹ̀ fún bàbá wa kábíyèsí Ọọ̀ni ìrìṣà lẹ́gbẹ̀ẹ́ pírẹsidẹ́ǹtì? Tó bẹ́ẹ̀, kálukú mọ ipò wọn. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ kan ń bọ́ sórí afẹ́fẹ́ tẹ́ ń pariwo kíní kan, àánú yín ní ṣe mí tó ẹ̀yin gẹ́gẹ́lẹ̀ ń kó bá Láàfin Ọ̀yọ́. Mo tún sọ tálàfin Ọ̀yọ́ bá fẹ́ wà relevant, àfi kí wọ́n bá gbogbo àwọn ọba tó bá wà nípìnlẹ̀ Ọ̀yọ́ kán bá wọn ṣe, kán bá Ọ̀yọ́ state government kí wọ́n bá wọn ṣe. Bí bẹ́ẹ̀ kọ́ wọ́n mọ̀ relegate wọn ní ìsìn báyìí. Ṣé wọn pé yàtọ̀ sí Aso Rock tí Aláàfin Ọ̀yọ́ lọ lánàá yìí, ìtìjú òjé kálàfin ó lè jáde ní Ọ̀yọ́ town lọ sí àwọn ìlú mi wá sílẹ̀ ọ̀dọ̀ àwọn, wá sí Ìbàdàn ni, wá sí kankan ni. Wọ́n ti relegate wọn sí local government wọn, torí wípé ẹni tó fẹ́ jà fún number 1 tẹ́ pé number 3 ló wà ní state ẹ̀, tẹ́ pé number 3 tó wà gan-an ìmì lẹ́sẹ̀ ní. So wọn ló fẹ́ lọ wà ní number 1 ní national. Bẹ́ẹ̀ bá ń fapá jánú tẹ̀ ń bá Ọọ̀ni ìrìṣà jà, ẹ̀ẹ̀kan mọ̀ ṣe lásán ni, exercise, a futile exercise ni. Àṣà tí ò ní kán lásán ònìrìn àjò tẹ́rìn yẹn. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, Ọọ̀ni ìrìṣà ló lórí gbogbo ọmọ Yorùbá. Ṣé àwọn afi Ọọ̀ni ìrìṣà lẹ̀ àlẹ́ nìkan ló lórí wa ní bó ló ṣe fẹ́ possible? Ibi tó ti wá tó wá níwọ̀n làgbà kò ṣeé ṣe. Ẹgbàfọ́ síwájú yìí, kódà ọba tí ò bá tún gbà fún Ọọ̀ni Ifẹ̀, ọba tí ò bá gbà fún Ọọ̀ni Ifẹ̀ gẹ́gẹ́ bí aṣáájú gbogbo ọmọ Yorùbá, ọba yẹn àti jẹ́ kí development ó wọ ìlú ẹ̀ ó máa nira. Torí pé at the state level, gbogbo state governors pátápátá, Ọọ̀ni ìrìṣà ni wọ́n recognize as number 1 olórí aládé gbogbo ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí aṣáájú gbogbo ọmọ Yorùbá. Gbogbo state governors Ọọ̀ni ìrìṣà ni wọ́n recognize. Presidency, gbogbo tí ń jẹ́ government Nàìjíríà pátá, gbogbo tí ń jẹ́ government Nàìjíríà pátá, tí wọ́n bá ní aṣáájú nílẹ̀ Yorùbá, kíní kan ọba lọ́ba, Ọọ̀ni ìrìṣà ni wọ́n recognize. Gbogbo Áfíríkà, àwọn tó jẹ́ lọ́balọ́ba, tó jẹ́ president, tó jẹ́ governors káàkiri all the continents ní Africa, all the countries under African continent, gbogbo wọn pátá Ọọ̀ni ìrìṣà ni wọ́n gbà lólórí. Ọọ̀ni ìrìṣà ni number 1 in the whole of Africa. Ní gbogbo àgbáyé, gbogbo bí tọ́ọ̀nì ìrìṣà bá ti dé, gbogbo àgbáyé ló gbà pé òun lólórí. Kí wá ló dé tẹ̀yìn Ọ̀yọ́ àti Ìwó tẹ́wàá sí bálabàla? Kí ló dé tẹ́yìn pẹ̀yìn Ìwó àti Ọ̀yọ́ lẹ́fẹ́ tìtorí ẹ̀sìn ẹ̀fẹ́ tìtorí ẹ̀sìn ẹ̀fẹ́ ta ìran wa, ẹ̀fẹ́ gbàfẹ́ ni tọ́lọ́ gbà fún torí pé kìí ṣe mùsùlùmí? Tẹ́ bá dẹ̀ wo reasons tí gbogbo àwọn Ọ̀yọ́, àwọn Ìwó, gbogbo wọn tí wọ́n fi ń takò Ọọ̀ni ìrìṣà, tí wọ́n fi fẹ́ gbà pé Ọọ̀ni ìrìṣà ló lórí gbogbo ọmọ Yorùbá pátápátá, kò sí nǹkan mí tó ju wípé Ọọ̀ni Ifẹ̀ ṣe mùsùlùmí lọ. Ká ní Ọọ̀ni ìrìṣà lọ jẹ́ mùsùlùmí bí Olúwo ti ṣe jẹ́ rẹ́dẹ̀rẹ́dẹ́ kiri, àbọ̀ Ọọ̀ni ìrìṣà jẹ́ mùsùlùmí bí Ọ̀wọ́ Adé tí wọ́n ti kọ́nà ní pápámọ́ra ní ìsìn tẹ́tí sọ́dà àfọ́ àpàpàndodo. Tó bá ṣe pé Ọọ̀ni ìrìṣà náà jẹ́ mùsùlùmí tí wọ́n ní, ẹ rí pé àwọn gbogbo wọn gbà fún Ọọ̀ni ìrìṣà. Ẹ wá mọ̀ tó tún á mú mi wálé ní tá a mọ̀ pé oríṣiríṣi ló ti ń lọ, ariwo ń lọ lọ́tún lósì, ìgbàjogóje èrò ọ̀wájà. Ṣùgbọ́n mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ níbi ìtọ́ ẹ̀sẹ̀ ṣẹlẹ̀ ní yàjóyàjó
ní àná òde yìí níbi tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tọ́jú ọmọ ilẹ̀ Yorùbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ààrẹ fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tó wá ọmọ Yorùbá àtàtà wọ́n pe àwọn orí adé àwọn èjìgbàrà ọrùn lẹ̀kẹ̀ wọ́n pa àwọn olórí ẹlẹ́sìn bó ṣe pé ti ìbílẹ̀ náà pé ti mùsùlùmí náà pé ti kìrìsìtẹ́nì tó ń wà níbi àpéjọ náà àwọn nǹkan tó wá ṣẹlẹ̀ níbẹ̀ ni ló jẹ́ ń wá ṣùgbọ́n àwọn ò fẹ́ wá sọ nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ gangan bí ò ṣe òpònú yìí tó pera rẹ̀ ní Prince J ilé Oòduà òun ló pòsì nǹkan kan tí àwọn tó jẹ́ àwọn àsọmọgbé wọn tí wọ́n ń ṣiṣẹ́ fún kọ́kọ́dà Ifẹ̀ tí wọ́n ti ń fi síta láti máa tàbùkù kú bàbá yèyé láti máa yẹ̀yẹ́ yẹpẹrẹ Aláàfin láti máa tàbùkù kábíyèsí Olúwo tilẹ̀ wó ni ló jẹ́ káwọ̀ wá ẹ mọ̀ pàwọ́ níṣẹ́ lọ́wọ́ àwọn èèjẹ búlọ́gà àìṣe àwọn tí wọ́n máa ń jókòó síbi dàrúdàpọ̀ tí wọ́n máa ṣe fọ́nrán látàrí nǹkan tí wọ́n fẹ́ jẹ níbẹ̀ rárá o àwọn èsì nǹkan tó jọba ní àyín ṣùgbọ́n fún àǹfààní àwọn tí wọ́n bá mọ̀ ẹ jẹ́ n kọ́kọ́ fi nǹkan tí òpònú tó ń pè ní Prince J tó pera rẹ̀ ní Prince J ilé Oòduà yìí ní tó kọ́kọ́ kọ ẹ jẹ́ n fi hàn yín òun lélẹ̀. ẹ wo bó ṣe fi ọ̀rọ̀ léde kí ló kan kọ́kọ́dà Ifẹ̀ kí ló kan Prince J ilé Oòduà pẹ̀lú Aláàfin níbi àpéjọ kò sí nǹkan kan tó kàn ń bẹ̀ bí ò bá ṣe pé ó ń ṣiṣẹ́ fún kọ́kọ́dà Ifẹ̀ tèmi ní dalẹ̀ Yorùbá rú àwọn ẹ̀rí ni mo fẹ́ mú wá fún yín lénìí táwọn pé nígbà ọmọ kan fẹ́nu sọ ni pé kọ́kọ́dà ní dalẹ̀ Yorùbá rú ṣùgbọ́n mo mẹ́rìí wá lénìí ní tí ó fi yé yín tẹ́ fi mọ̀ pé kọ́kọ́dà gangan ló wà nídìí orò tó rò fi ń dún ẹ wo nǹkan tó kọ ó ń ṣàlàyé kinní kan igbádogóje èrò wájà kinní kan ibi tó kàn mí tó kọ ńbẹ̀ ni pé ó ní Aláàfin pé wọ́n ti bá táàgì kan wọlé Ọọ̀ni ó fáwọn orí adé ní táàgì kan ni wọ́n fi wọlé kò sí nǹkan kọ̀ọ̀kan wá pẹ̀lú gbogbo èèyàn ṣùgbọ́n ibi tó ti ṣe àlọ́pàá rẹ̀ mọ́ kú bàbá yèyé àti kábíyèsí Olúwo ni ló jẹ́ káwọ̀ jáde lẹ́nu ọwọ́ ń jẹ́ óyé wọn nínú àtẹ̀jáde tó fi ta wípé Aláàfin ìpẹ̀kun ọba fi táàgì tí wọ́n fi ti crocodile ó ń insinuate wípé crocodile ó fún Aláàfin ní táàgì àkọ́kọ́ nǹkan tí mo fẹ́ kọ́kọ́ jí àwọn ọmọ ilẹ̀ Yorùbá wọ́n jójúlówó ọmọ ilẹ̀ Yorùbá ni wípé gbogbo traditional councils of Obas tá ń ṣe káàkiri o association lásán ni NGO ni bí àwọn ẹgbẹ́ onírú oníyọ̀ aláta tí wọ́n wà registered pẹ̀lú ìjọba ìní kìí ṣe ẹgbẹ́ kankan tí ìlànà òfin ìṣèjọba orílẹ̀-èdè yìí tó ṣàgbékalẹ̀ rẹ̀ rárá o òfin orílẹ̀-èdè yìí kọ́ ló ṣe o kálukú lọ́kàn kóra wọn jọ bí káwọn náà máa sọ pé a ní councils of àwọn tó ní TV kí awíwòròwòro kọ́ wà ń bẹ̀ kí akẹ́kàkà kọ́ wà ń bẹ̀ kí àwọn oríṣiríṣi àwọn bloggers àwọn kílókọ̀ rẹ̀ kan wà níbẹ̀ association ni ipá ò sì rajà ipá ò san ẹni tó bá wù láti darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn dẹ̀ jọ ní constitution láàrin ara wọn tájọ́ fi ń operate Aláàfin ìpẹ̀kun ọba ò sí nínú association yẹn àwọn nǹkan tó jòdòdó bẹ̀ lẹ́fẹ́ gbọ́ yìí o kò sí nínú association yẹn kábíyèsí Olúwo tilẹ̀ wó ò sí nínú association yẹn kábíyèsí Aláké tilẹ̀ Ẹ̀gbá ò sí nínú association yẹn kábíyèsí ọba of Lagos ò sí nínú association yẹn kábíyèsí ọba Benin wọn sí nínú association yẹn gbogbo àwọn yòókù ni wọ́n máa ń tán rí tán fi darapọ̀ mọ́ association yẹn kò sí nínú òfin Nàìjíríà kọ́ ló dálẹ̀ òfin tó dálẹ̀ ni pé a ríra wa aṣara wa jọ akóra wa jọ àjọ ń ṣe láàrin ara wa kìí ṣe nǹkan kan tó ní í ṣe pẹ̀lú constitution orílẹ̀-èdè Nàìjíríà àkọ́kọ́ ọbẹ̀ nu ẹ jẹ́ kémi wá tún já yín sí nǹkan kan ẹyọ kan tẹ́ ẹ̀ bá mọ̀ presidency ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni ló pe Aláàfin ìpẹ̀kun ọba ló dá Aláàfin pè gẹ́gẹ́ bí àlejò pàtàkì tó mọ̀ pé kò sí nínú association yẹn wípé gẹ́gẹ́ bí ògbóǹtarìgì takuntakun tí ìtàn tó sọ̀pọ̀ọ̀tì tí ìtàn wà lẹ́yìn rẹ̀ pé àwọn tẹ́ ń hòdì ilẹ̀ Yorùbá rèé kó tó di pé àwọn èèbò amúnisìn dé
fúnra ààrẹ fúnra presidency ń ló dìídì pé ikú bàbá yèyé kábíyèsí aláàfin ìpẹ̀kun ọba nápolúwo nátalákè tilẹ̀ gbá pẹ̀lú àwọn ọba míì tí wọn wà ń bẹ̀ lọ́pẹ̀ wọn fúnra ara wọn pé kí wọ́n wá fi ìjókòó yẹ̀ ọ̀hún sí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá bàbá sì lọ tì lẹ́yìn gẹ́gẹ́ bí bàbá gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tó jẹ́ pé òun ni bàbá ààrẹ òun ni bàbá gómìnà ẹ̀ẹ́kùlẹ́kù ẹ̀ẹ́gbàlẹ́gbà Aláàfin ni bàbá gbogbo yín èyùn lágbọn abẹ́hùn presidential ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló pe ikú bàbá yèyé síbi ààyè àpéjọ ẹ wá jẹ́ torí àwọn ò fẹ́ mọ́ mú àwọn nǹkan báyìí láti mọ́ wá tàbùkù ẹnìkankan àwọn ò sí fàbùkù ẹnìkankan tí ìbá ṣe ń tọ́ bá kàn wá àbí wọ́n bá ń ṣe rándàràdàn òsì tán wáyé wọn wá ṣe yìí ìlẹ́ ìfimọ̀ irú àwa tá a mọ̀ bóde tá a mọ̀ sọ̀rọ̀ báyìí àwa níṣẹ́ tí a lọ́wọ́ bá a ṣe ń dáko là ń bá wọn kọ́lé látún ń gba àwọn èèyàn lẹ̀ là ń ṣiṣẹ́ là ń gba àwọn èèyàn lẹ̀ ọ̀rẹ́ yìn mi òòrò oríṣiríṣi ewé nínú ọgbà mi báwa ṣe ń ṣe ní àyín nù kò jẹ́ káwọ́ ráyè láti mọ wá mọ tàbùkù àbí mọ wá bú èèyàn kan lórí afẹ́fẹ́ ẹ wá já wá ṣàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ níbi àpéjọ l'Àbújá ǹjẹ́ ẹ mọ̀ pé kọ́kọ́dà Ifẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nínú association rẹ̀ ní Àbújá ìjọba orílẹ̀-èdè yìí ní ààrẹ lọ́hùn wọ́n gbé coastal bus sílẹ̀ ni wọ́n wá ń tò wọ́n gbogbo àwọn ọlọ́ba yìí àwọn òkúkú ní post fọ́tò àbí nǹkan kan tó jọba ẹ̀ rẹ̀ fọ́tò rèé o ibi tí wọ́n ti dúró rèé tí wọ́n ti ń tò wọ́n bí àwọn ọmọ primary school tí wọ́n ti fẹ́ wọnú ọkọ̀ tí ààrẹ tí ó pèsè coastal bus tí ààrẹ pèsè ilẹ̀ tí wọ́n ti ń tò wọlé wọ́n tò wọlé ní o ẹ̀yẹ wọn lè kàn sí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé kọ́kọ́dà Ifẹ̀ gangan òun náà ti tò lẹ́nu coastal bus tó fẹ́ wọlé kíkú bàbá yèyé ó tó dé Aláàfin Ìpẹ̀kun ọba ikú bàbá yèyé ọmọ ẹlẹ́yọ̀ àjò yìí àjò yìí ẹ̀mí pátákó tí bàbá dé táwọn ṣe máa ń dé nígbà yẹ pé kò sí bí ẹ̀dẹ̀ rí kábíyèsí tẹ̀ ní màkálà àdúgbò àmì ìtàn pàfún pẹ̀lú àwọn ìlú lákọlákọ tí ń ró bí ìbọn ní kọ́kọ́dà ìfi ṣàkíyèsí pé kódà kò mọ̀ kọ́kọ́dà Ifẹ̀ ò mọ̀ wípé Aláàfin ó wà ní ìpàpéjọ yẹn wípé bóyá presidency bóyá wọ́n invite Aláàfin kò mọ̀ pé Aláàfin ń bẹ nínú ọgbà níbẹ̀ àyàfi ìgbà tí àwọn ẹ̀ṣọ́ Aláàfin àwọn tá máa ń lu dùrù àwọn tá ń fan dùrù tá ń fan fèrè tá ń lùlù tá ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ tá tó dé tá ń dàbọlẹ̀ tó Àbújá mi tìtìtì fàfọ́ ló wá fi wọ ẹ̀yìn ibẹ̀ lórí ẹ̀sẹ̀ tó rí kú bàbá yèyé Aláàfin Ìpẹ̀kun ọba níbi wọ́n ti ń tò tán sí wọn bíi sandéènì tó náà fi fẹ́ wọlé àwọn èyí fẹ́ yẹ̀yẹ́ ọba ni ò jẹ́ ká fẹ́ máa lẹ páàsì yín bẹ́ẹ̀ bá sì bá débẹ̀ á padà mú wá tá lẹ páàsì yín a ní fọ́nrán fídíò ńlọ́wọ́ tẹ̀ bá lọ sinmi kẹ́ sinmẹ̀dọ̀ pẹ̀lú rádàràdà òsì tẹ̀ ń bá káàkiri gbogbo ẹ̀yin ọmọ ẹrú Ilé Ifẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ẹrú ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá sinmẹ̀dọ̀ á máa lẹ páàsì yín àwọn èyí fẹ́ yẹ̀yẹ́ ọba ni mo fi sọ wípé téégún bá ń nà mí tó ń lé mi tí mo bá sáré nítorí ìta ìlẹjà kọ́ o káwọ́ ọmọ bàjẹ́ lójú àwọn obìnrin ló jáwọ́ ọ bí bẹ́ẹ̀ kọ́ á fi wèrè wo wèrè á fi wèrè pọ́ọ̀tì wèrè á fi wèrè wo wèrè á dalẹ̀ irú agbọn ibi tí mo dé yìí ni mo ti wá ń fẹ́ rọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tọ́jọ́ ọmọ Yorùbá òríjínà aṣíwájú ilẹ̀ Yorùbá ipe kọ́ ba kọ́kọ́dà Ifẹ̀ níwọ̀ torí gbogbo àwọn bloggers tí ń fún lówó tí kọ́kọ́dà ń fún lówó ká máa tàbùkù àwọn ọba ká máa bú Aláàfin gbogbo nǹkan wọ̀nyí bí àṣà sí àwọn Fúlàní tí wọ́n ti fi sí lára pẹ̀lú bó ṣe ń bá àwọn Fúlàní ṣe wọléwọ̀de tọ́jọ́ ń jẹun ní o torí bá a ṣe ń bá lọ yìí tí ò bá sí ìfọwọ́sowọ́pọ̀ tí ò sí ṣọ̀kan yóò ṣe àkóbá ńláńlá fún àtiwọlé sáà kejì yín o aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu jẹun sókè kó tún jẹun sápò ẹ bá níwọ̀ mi tí bá ti ń gbọ́ bóyá ìyá wa Olúrẹ̀mí Tinubu torí ó dàbí pé wọ́n jọ súnmọ́ra wọn díẹ̀ àti kọ́kọ́dà Ifẹ̀ náà ló fi wọ́n joyè
bóyá àwọn nìkan bá bà níwọ̀ yóò kó báyà àti wọlé sáà kejì ààrẹ o. Kò yẹ kó jẹ́ pé gbà tọ́mọ Yorùbá wà nípò ààrẹ ilẹ̀ nìkan tó ń pera rẹ̀ lólórí aládé bo olórí ọmọ ẹrú ilẹ̀ Yorùbá ní ọmọ wa ṣe tọ́mọ ẹrú bá ń ṣe bí ọba láàfin á dá wàhálà alẹ́ o. Torí wọ́n ti ń sọ̀kò látijọ́ yìí iṣẹ́ ìmọ̀ káwọ̀ ò sọ nǹkan kan á sinmi. Àwa sinmi ẹ lọ ka fọ́nrán tó jáde láti bí kò ju mẹ́ta lọ o. Ojoojúmọ́ ni wọ́n rí nǹkan kan tá Aláàfin ṣe. Bẹ́ẹ̀ póòsì fọ́tò Aláàfin wọ́n wá sẹ́ẹ̀ téèbù mbẹ̀. Bẹ́ẹ̀ ṣe léyìí wọ́n wá sẹ́ẹ̀ téèbù mbẹ̀. Oríṣiríṣi nǹkan ni wọ́n ń sọ nípa Aláàfin. Àwa náà ó jáde á fi wèrè wo wèrè wá dalẹ̀ Yorùbá rú o. Àwa ń tiwa. Torí báwo síndí kó bàjẹ́ àṣìfẹ́ kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó wọlé sáà kejì ló jẹ́ mọ́ pariwo báyìí o. Tí Kàsálà bá bọ́ọ̀sì tán á fi wèrè wo wèrè o. Á fi wèrè wo wèrè wá ní tẹ́ńlẹ̀ o. Yóò wá ṣe àkóbá tọ́lá wo òsì fẹ́ kákòbọ́ wà fún àti wọlé sáà kejì yín bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Bó ṣe ìyá wa Rẹ̀mí Tinubu ni wọ́n bàbá crocodile fẹ̀ sọ̀rọ̀ tí wọ́n bá ń wọ̀ níbi tí bá ti máa ń gbọ́ pẹ̀lú àwọn ajá rẹ̀ àwọn ọmọ ẹrú olórí ẹrú kó bá àwọn ẹrú abẹ́ rẹ̀ sọ̀rọ̀ kó bá wọn ń wọ̀ kán fi Aláàfin ikú bàbá yèyé tí a lọ́rùn lẹ̀ o. Á fi wèrè pọ́ọ̀tì wèrè o kò ní rọgbọ o kò ní rọgbọ o kékulé ó gbọ́ kó sọ fún toko káàdùn ó gbọ́ kọ́ lọ rèé rò fó bẹ́ o sóbì ọ́ tó dégbò olúkànbẹ làákọ́ ké sí o. Aṣíwájú ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu iná kéékèèké ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní tọ́ọ̀gbìn lè pa o. Bí iná bá dàgàdàǹgbá tán yóò jógbìn yóò jó karahun. Ni mo ṣe ń rọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ká tètè sì gbẹ́sẹ̀ lórí ọ̀rọ̀ crocodile fẹ̀. Wọ́n rìn wá ń gàké ìgàké yìí pọ̀ ìgàké yìí pọ̀. Gẹ́gẹ́ bí ọmọ aládé táwa jẹ́ à ń ṣe mẹ̀dọ̀ ṣùgbọ́n wèrè sún tí wèrè bá sún kàn gírí yóò yíjú padà tí wèrè bá yíjú padà ogun débodè nu. Àwọn ò sì ní rógun nílẹ̀ yóò dòkèrè àwọn ò sì ní bá wọn sí lára àwọn tí ó ba ìṣèjọba ọmọ ilẹ̀ Yorùbá jẹ́ a ní sí lára àwọn tí ó ṣe àkóbá fún àtiwọlé sáà kejì ọmọ ilẹ̀ Yorùbá. Ìlójá wa àpéjọ ọ̀hún Aláàfin ò sí nínú association àwọn associational council NGO wọn tọ́jọ́ ń rọ̀nù non governmental organization tọ́jọ́ ń rọ̀nù. Àwọn fáàtì ibẹ̀nú crocodile ọmọ bá Aláàfin ṣe débẹ̀ wọn presidency ló fi lọ ránṣẹ́ síkú bàbá yèyé. Òun gangan náà bá sín tẹ̀lé wọn wọnú bọ́ọ̀sì ni àfìgbà tó gbọ́ fèrè àti kàkàkí Aláàfin pẹ̀lú lù tí bàbá máa ń dà bolẹ̀ ló wẹ̀yìn ló wá wò pé kí ló ṣubú tẹ̀hún yìí lòun náà fi lọ kó sínú ọkọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká tún sọ nǹkan fún yín tá a sọ tẹ́lẹ̀ ní pé ńgbà wọn fẹ́ wọnú Aṣọ Rọ́ọ̀kì inú ẹ̀yìn búùtù ọkọ̀ crocodile fọ́nrán ń bẹ àfẹ́ fi síta ni torí báwo àwọn nísìnyí ká máa yẹ̀yẹ́ àwọn tó bá jẹ́ ọmọ ojúlówó ọmọ ilẹ̀ Yorùbá. Inú ẹ̀yìn búùtù ọkọ̀ crocodile ìní agbọ́pa rẹ̀ ìní wọ́n tì mọ́ kó wá fi òòṣà kó wá fi búra ká fọ Bàtálá búra ká fọ Oòduà búra ká fi Ṣàngó búra ká fọ Ògún búra bí èyí bá ṣe ẹ̀yìn búùtù ìní wọ́n di agbọ́pa náà ti agbọ́ka crocodile Ifẹ̀ mọ́. Nígbà wọn dé ẹnu Aṣọ Rọ́ọ̀kì lẹ́nu géètì tá fẹ́ wọlé làwọn security ní kó sí búùtù rẹ̀ wọ́n sí búùtù báyìí wọ́n lé agbọ́pa dànù ni wọ́n lé agbọ́pa dànù ni láwọn ọmọ ẹrú kẹrú abilala lẹ́nu àwọn kìíní burúkú àwọn náà fẹ́ máa ayẹyẹ Aláàfin wọ́n sí búùtù báyìí wọ́n bá agbọ́pa mẹ́ pé èwo leléyìí ibẹ̀ ń ṣe ibi tọ́kàn wọ̀ tọ́kàn máa ṣe rádaràda wọ́n sí búùtù báyìí wọ́n bá agbọ́pa mẹ́ wọ́n léwèrè dànù àní fọ́nrán rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n kí la fẹ́ gbà níbi ká máa yẹ̀yẹ́ wọn ká máa yẹ̀yẹ́ àwọn ká máa yẹ̀yẹ́ wọn ṣùgbọ́n wọn fẹ́ jáwọ́ lẹ́ẹ̀kan túwọ́ kúrò lẹ́yìn Aláàfin o wèrè sún tó bá sún kàn gírí tí wèrè bá yíjú padà sí yóò sú gbogbo yín o. Ẹjẹ́ tó wá fi kankun pẹ̀lú gbogbo àwọn tó ń gbé rádaràdà òṣì káàkiri níbi àpéjọ yìí ẹyẹ ń fi nǹkan kan kún tí ò yí àwọn èèyàn. Nígbà torí àpéjọ yìí wọ́n pe Sultan Sokoto tó jẹ́ pé òun lólórí àwọn ẹ̀sìn mùsùlùmí nílẹ̀ Haúsá lọ́hùn kì í ṣe fún àwa nílẹ̀ Yorùbá tí a ń bí tó jẹ́ chairman association wọn yìí
kò wá tí chairman ọ̀bá síbì kan tẹ́bẹ́ ẹni tó jẹ́ co-chairman àbí gbákejì ló yẹ kó sọ̀rọ̀ níbi àpéjọ. Ta ló sọ̀rọ̀? Ẹni tó wá represent Sultan Sokoto Etu of Nupe ni wọ́n sọ, ẹ lọ wo ẹni fọ́nrán tí ẹ̀ gan ni. This nation has never surrendered its value, its conscience to the marauders, to not do wells. That this nation is a nation of believers and greatness in faith and value. That this nation is yours. Yes, we are challenged. The terrorists, they are very desperate now because they are getting barraged and defeated. They leave traces of blood in their fields. But I assure you one thing, Nigeria will never surrender. We are not deterred. We're going to win, and win well. Of Sokoto and Chairman Council of Traditional Rulers Alhaji Saad Abubakar III, represented by the Etu Nupe Alhaji Yahya Abubakar, acknowledged the coincidence of fasting across the faiths as a pointer for unity and peaceful coexistence among Nigerians. Promising loyalty to the president, the traditional leaders expressed belief that the Tinubu administration would solve the security challenges in parts of the country. Loyalty and commitment is all with you at all times. We are with you in all your activities. We continue to pray for you. Our institution has a very, very significant role naturally to play. We are with our people 24/7, knowing them, seeing them, talking to them, and see their feelings, and also hear their feelings. So we know you are doing your utmost best to ensure that we have peace, progress, stability in this country. May Allah continue to guide you. Praying that the Lord himself will bear the burden of this country on his shoulders and lighten whatsoever leadership burdens that you have at this very, very trying moment of our nation. We are praying that at the end you will succeed far beyond your dreams. You will excel, and that in this nation we shall once more again rejoice and testify that the Lord has done it for us again. Òun ló sọ̀rọ̀ lórúkọ association jákujàku tán jọ ń kóra wọn káàkiri. Co-chairman dìndìnrín bú yín tẹ̀ ń gbé káàkiri. Kò sọ̀rọ̀ yín wò bí ọ̀bọ làgùtàn wò ní níbi ìjókòó ní ń wò pẹ́wú báyìí. Ń wò pẹ́wú bí ẹni ọkọ̀ jálẹ̀. Ọlọ́run téèyàn bá ti tọ́ sí nǹkan tán bá ti fi èèyàn sí bí irú pom. Bí ọmọ ẹrú tán wá ní kọ́ wá máa ṣe nǹkan kan ẹ̀rìn pé bí ẹrú ò ní tán nínú ẹ̀jẹ̀ rẹ̀. Bí ẹrú náà ni ó máa ṣe káàkiri. Yọ́ máa dìde kí gómìnà, yọ́ máa ṣe kíní. Àwọn ẹrú yìí náà bẹ̀rẹ̀ báyìí sí máa ń dìde. Táwọn ọba wá ṣe ń dìde kí àwọn gómìnà tí wọ́n dìde tí wọ́n máa dìde tí wọ́n máa jókòó tí wọ́n máa rúkú wọ́n máa gbé kàámọ̀. Àwọn ẹrú yìí ni ò tí wọ́n fi rólé yìí. Pé ìdánilópe ara rẹ̀ lẹ́rù. Ló fi dàbí ló fi jọ lójú gbogbo yín pé Aláàfin nígbéraga, Aláàfin ìpẹ̀kun ọba. Táwọn bàbá ẹ̀ fi lélẹ̀ ní tẹ̀lé. Aláàfin ó tó gbà tí àwọn ọba kúrin nǹkan kan nílùú òyìnbó gan wá gan. Aláàfin àwọn máa dìde yọ́ máa rúkú ní ọmọ àgbé kàámọ̀ ká tó wá sọ abọ rẹ̀ lásán. Ẹgbẹ́ ti bi tẹ́ ti bẹ̀rẹ̀ rádaràda yín nu. Eléyìí ni ó jẹ́ òpin warning táwọn fi léde fún yín ká tó fọ́jú gbogbo ẹ̀ pọ̀. A ti ń fi àsìkò yìí rọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ká má jẹ́ wọ́n bàjọba ìṣèjọba wọn jẹ́. Co-chairman ń rọ ẹrú Fúlàní, ẹrú Oòduà tó ti padà dé ẹrú Fúlàní. Wọn àjò sọ̀rọ̀ ń bẹ́ o níbi àpéjọ tí wọ́n pè wọ́n sí o. Àwọn náà ni wọ́n wá ń gbé fọ́nrán kiri, wọ́n ń gbé fọ́tò ibi tí Aláàfin jókòó sí kiri. Ẹjí mi ò tún jẹ́ ó yé yín, direct opposite of the president of Nigeria ní ààyè ibi tí ìjókòó Aláàfin Olúwo Aláké ibi tí ìjókòó wọn wà. Direct opposite of the presidency. Torí pé association wọn tí wọ́n pè ní ló jẹ́ kí ààyè ibi tí wọ́n fi wọ́n sí ó wà níbi tó ṣe wà. Aláàfin ò sì sínú association. The special invited guest l'Aláàfin Olúwo Aláké ni wọ́n jẹ́ níbi àpéjọ ọ̀hún. Prince J ilé Oòduà ilé irọ́
lọ sọ́ra rẹ final warning rí má pósì nǹkan kan nípa Aláàfin f'Aláàfin lọ́rùn ńlẹ̀ kí bẹ́ẹ̀ kọ́ ní tẹ̀ ń wá nídìí iṣu ewùrà ẹ padà kàn nídìí iṣu kọ́ kò ní dáa fẹ́ni tí ò ní dáa fún ayé ẹ̀gà gbogbo.